Actor Ibrahim Chatta òun la rí ní orí live chat níbi tí wọ́n ti ń ṣàlàyé wípé àwọn tí wọ́n ń fi sìgá tí wọ́n ń fi ẹ̀lẹ́ tí wọ́n fi tajú kán tá ṣà ń fi oríṣiríṣi àwọn ọtí èyí tí àwọn èèyàn máa ń mu tí wọ́n fi máa ń ṣubú sí kọ́tà tí wọ́n fi máa ń ṣìwàwò wọ́n ń ṣàlàyé bí ò ṣe lẹ́tọ̀ọ́ kó máa fi rú àwọn ọtí báyìí kó máa fi sínú. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ wípé àwọn fúnra àwọn gan àwọn jẹ́ oníṣìgá tí àwọn sì fẹ́ràn ṣìgá tí gbogbo ayé mọ̀ wípé àwọn máa ń mu ṣìgá. Wọ́n ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kéèyàn wá máa fi ṣìgá kéèyàn máa fi ọtí kó máa fi sínú tí wọ́n bá fẹ́ sínú. Wọ́n ní ẹ̀ṣẹ̀ ni gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé nínú àwẹ̀ ò ní àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àti àwọn ẹlẹ́sìn muslim èyí tí wọ́n jọ wà báyìí eléyìí ló fà á tí àwọn èèyàn fi ń béèrè wípé ṣé tí àwọn bá fi ṣìgá àbí táwọn bá fi ọtí sínú àwẹ̀ wọ́n ní ṣé kò í ṣe ẹ̀ṣẹ̀. Actor Ibrahim Chatta tí wọ́n sì fi ń dá wọn lóhùn bẹ́ẹ̀ sì ni wọ́n ń ṣe ìwàásù fún wọn nínú fídíò yìí àti oríṣiríṣi ọ̀rọ̀ èyí tí wọ́n sọ lórí live chat. Ṣé lóòótọ́ ni wípé ẹ̀ṣẹ̀ ni ṣìgá? Ṣé lóòótọ́ ni wípé ẹ̀ṣẹ̀ ni wípé kéèyàn máa fi ọtí sí ẹnu? Gbogbo ẹ̀ ni wọ́n dáhùn nínú fídíò yìí. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí actor Ibrahim Chatta èyí tí wọ́n sọ lórí live chat yìí. Fi ọtí pàrònú rẹ, ọtí tí máa ń múyàn ṣubú sínú gọ́tà kò ju 2000 lọ o. Àwọn tí táwọn máa ń ṣubú sínú gọ́tà rẹ̀ bí 2000 ni o fọ̀nà ga o kíní kan. Àwọn èèyàn máa bú ẹni á sọ pé olórí burúkú ọ̀mùtí torí ẹni òṣèlè tọmọ rárá kádàrá ni. Àwọn kan wà every Friday wọ́n máa lọ club wọ́n máa ná 10 million lórí ọtí àwọn ẹ̀dẹ̀ máa ṣe bàbá sà. Ọtí náà lọ ti ń jẹ́ o. Ọtí ní orí 10 million ọtí ní orí 2000 o. Èyí ó dẹ̀ máa fi ọtí 10 million wọ club kò dẹ̀ ní tòṣì ọlọ́ọ̀bá ló ṣe bẹ́ẹ̀. Yóò mọ bẹ́nu àwọn ẹ̀dẹ́ èèyàn míì wọ́n bọ́ ìdílé ẹ̀dẹ́ èèyàn míì kò ní bọ́ ju òun àtàwọn ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ lọ. Yóò bẹ́nu ẹ̀dẹ́ èèyàn míì yóò lè bọ́ gbogbo agbolé wọn ló lè bọ́. Wọ́n bẹ́nu ẹ̀dẹ́ èèyàn míì yóò lè bọ́ odidi ìlú rẹ̀. Kódà ẹ má jẹ tàn yín o èèyàn tó lè bọ́ gbogbo àwọn Nàìjíríà wà ní ọmọ Nàìjíríà o. Wàláhì orúkọ ọlọ́ọ̀bá mo fi búra fún yín wọ́n bẹ́nu àwọn ẹ̀dẹ́ èèyàn Nàìjíríà tó lè bọ́ gbogbo Nàìjíríà ní àdìsí tọ́lọ̀ fún wọn kádàrá ni o. Báwo la ṣe wá báláǹsì ẹ̀ wípé Ọlọ́run ọba ní ń dá ọlá ẹni tó fún àtẹni tí ò fún kọ́ pọ̀ Ọlọ́run ọba ní ń dá ọlá. But if you look beyond, if you look at yourself, every human is unique. Gbogbo ala carry uniqueness. Nítorí pé mo fẹ́ dàbí àfíìsì ló máa kó ìyọnu bá mi. Mo fẹ́ dàbí landẹ̀ ló máa kó ìyọnu bá mi. Kí ni tèmi gangan tọ́lọ́run fún mi tí mo lè bẹ́ lọ́run lé lórí tí máa tọ́jú? Every person láyé yìí ni Ọlọ́run bá dá uniqueness ti ẹ̀ mọ́ lára. Tó bá ṣe kádàrá tọ́lọ́sì mẹ́rin. Àwọn kádàrá kan bẹ̀ tọ́lú alóhùn change. Kádàrá ìmọ̀jọ́kùnrin, kádàrá ìmọ̀jọ́bìnrin. Àwọn èèyàn máa ń ní pé àwọn èèyàn wà tó pé wọ́n máa fi sọ́kùnrin fi sóbìnrin. Hormone kan máa ń pọ̀ jù kan lọ náà fi máa ń ṣe surgery tó fi máa sún síbi tó yẹ kó sún sí. With due respect ní sọ àwọn tí wọ́n kàn déédéé jí tọkàn ní obìnrin òwú mímú fẹ́ dọkùnrin àbọ̀kùnrin òwú mímú fẹ́ dọkùnrin irú yẹn kọ́ mo sọ o. Irú yẹn máa kó wàhálà báyọ̀ ṣùgbọ́n normally Olúwa ti dá ọkùnrin ní ọkùnrin tẹ́ bá wọ ọkùnrin àtobìnrin wò àfíìs tó bá interview ìyàwó rẹ̀ àbí gbogbo àwọn Lima Àjọkẹ́ Ayaba Yẹmítẹ́lá Róníkè Bímbọ́ tó bá bèèrè lọ́wọ́ wọ́n fẹ́ jọ́kùnrin o wọ́n fẹ́ jọ́kùnrin o wọ́n fẹ́ jẹ́ obìnrin wọn tó jẹ́ ẹ̀ náà jẹ́sí wé tí Allah fi ṣe tó bá bèèrè lọ́wọ́ mi ebi ò fẹ́ jẹ́ obìnrin o. Èmi náà fẹ́ jọ́bìnrin o. Èmi náà fẹ́ jọ́bìnrin o. Ọkùnrin mo fẹ́. Ọkùnrin lèmi náà. Kí máa nọ̀yọ̀ ni mo fẹ́ kí máa nọ̀yọ̀ ni mo fẹ́. Kí máa rún wọn. Àwọn náà ń yín àbí ìsìn obìnrin ní irun yín àmọ́ kankan. Ìfẹ́ lọ God bless you. Obìnrin ní irun yín. Ọkùnrin o. Lọ́dọ̀ àwọn ọmọdé Ibrahim. Ṣùgbọ́n ọkùnrin tó dáa jù ó ní ọkùnrin tó take responsibility as ọkùnrin torí ọkùnrin àfíìsì má sọ̀rọ̀ tó fáwọn boys wa kéékèèké tó bá olóṣò rẹ̀ bùn lówó ìyàwó ilé rẹ̀ bùn lówó àbúrò rẹ̀ obìnrin bùn lówó ìyá rẹ̀ obìnrin àwọn ọmọ rẹ̀ gbogbo wọn bọ̀ tọ́mọ rẹ̀ obìnrin bùn lówó extra ṣé orí tó bá máa bu obìnrin lówó ọkùnrin gidi èmi ò sínú àwọn ọkùnrin tó bí lè kóbìnrin àlùmọ́jìrì ni wọ́n ọkùnrin tí máa bu obìnrin lówó ọ̀nà rẹ̀ máa ń là tó bá ti take up responsibility in fact ara responsibility tá a wá ṣe láyé ó ní káwa Ọlọ́run ayọ́kùnrin mo fẹ́ kó fi mí sí odákun torí tọkùnrin bá ti di obìnrin á sọ pé àjọmọ̀ share responsibility ni o àbí kọ́ wá sọ pé ìyàwó ní ọmọ ṣe
lájà èmi ò sọ pé kọkùnrin àtòbìnrin máa ràn àwọn lọ́wọ́ kọ́ ni mò ń sọ God bless. ẹ má ṣì ní gbọ́ o Wàláì. ẹ má ṣì ayé ti dáyé ẹ mọ̀ ayé ti dáyé kọ́kùnrin ṣùgbọ́n obìnrin kódà èmi ò gbàdúrà kóbìnrin mọ́ ní ojú mi lọ God bless you. mi ìgbàdúrà kóbìnrin má lọ ojú mi lọ o ṣùgbọ́n bùkátà lé wa oúnjẹ táwọn ẹ jẹ oúnjẹ inú store oúnjẹ inú kitchen school fees àwọn ọmọ owó ilé gbogbo èmi ni kò mọ fún tí àwọn mi bá ní estate ilé táwọn gbé èmi ni kò jẹ nǹkan. bí obìnrin ṣe lè lówó tó láyé obìnrin like gift àbísì kíyàwó rẹ̀ ó lówó kójú kárú náà lọ ó lówó ju ẹ lọ mọ ó sì máa appreciate gálà lásán bó ṣe kéré tó yẹn. Wàláì. And when you are being responsible as a man, báwo ní Nàìjíríà yìí population àwọn èèyàn tó ń fa sìgá jù àwọn mùsùlùmí ni especially àwọn ọmọ ìyá lókè ọya because Quran Karim kò mention sìgá láwọn vices tó ní ká má sùn mọ́. tí o bá béèrè lọ́wọ́ mi pé ṣé ẹ̀ṣẹ̀ ni sìgá yes máa sọ pé ẹ̀ṣẹ̀ ni sìgá lè di ẹ̀ṣẹ̀ nítorí pé Ọlọ́run bá dé dá kò fẹ́ ká ṣe nǹkan tó máa kó ìnira bá wa Àbí tó máa pa wá lára. tó máa pa wá lára Olúwa fẹ́ ká ṣe ṣùgbọ́n it was not stated in the Quran but anything tó bá máa tajú tó máa change làákà ìwà bóyá igbó ni o ọtí ni o those are the things that we should not go to but èmi ò fẹ́ sọ ọ̀rọ̀ yìí kẹ́ bá sọ pé mò ń ṣe justification torí pé èmi àmọ́ fa sìgá. Iná máa fa kàná. Èmi máa olóṣì. Ìwé ìlànà. Ìyá la máa rí wọn sí. Mo láì kí romance gan. Bọ̀ kàná tiẹ̀ ẹsẹ̀ ló ń sà. Ẹ̀ṣẹ̀ tí ẹ ní, òrojú ẹ̀ ní. No nǹkan tó ń jẹ́ ẹ̀ṣẹ̀ anything tí ó bá lè influence wa Ojú wọn máa ń ti wọ́n máa ń dá ní máa play anything tó bá ti lè influence wa tó bá lè mú wa ṣé okay ṣé pé a máa ní àsìkò anything tó bá lè mú àsìkò kan wá fún wa pé àwa kọ́ là ń ṣe kíní yẹn influence kankan Olúwa fẹ́ ká ṣe influence kankan gbogbo ẹ̀ náà ni kò dáa kọ́lọ́n gba ìwà burúkú kò lọ́wọ́ wa. Àmín. Èwo tún ni ẹ̀lẹ́ báyìí and ẹ̀lẹ́ kan. àwọn ti ẹlẹ àmọ́ ká máa bẹ̀rẹ̀ lọ́wọ́ àfàmọ Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? lọ́wọ́ ṣéwù Àwọn kinní náà ni. ṣéwù àmúfẹ́ràn ti ṣéwù ayé ni àfàwà ni Excuses ló ń jẹ́ ilẹ̀. wọ́n bẹ̀rẹ̀ lórí program wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn gangan ni Kí ló jẹ́ ẹ̀? ṣáà lè fi ẹlẹ ṣáà lè mú ẹlẹ ṣáà lè fẹlẹ sí àwọn ṣé ọkùnrin adé lọ sí bẹ̀rẹ̀ pé ẹjá kò àfà ṣáà ni àfà ṣéwù láwọn ọmọ tí ń jẹ lọ́ní ẹ̀fẹ́ sọ pé ẹ̀mẹ́ tí ń jẹ ṣéwù ní pé Alógbó aláyè gbọ́ rí ábísù onílé eré o ẹ̀wọ̀n ó dàrọ̀.